bàbá wa ẹ dákẹ́ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó yín káàkiri àgbáńlá yìí àti pòtẹ́ ẹ̀dìmú. Èmi ni ọmọọba Claudius Adéwọlé Oyètúndé, olórí ọmọọba Fágbèmókùn, ìdílé Fágbèmókùn pátápátá ní gbogbo ìlú Ìpètùmọdù. Èmi lolórí wọn. ẹ jọ kí ni tẹ́lẹ̀ bá wa sọ fún àwọn èèyàn tó ń yí káàkiri àgbáńlá nípa ọ̀rọ̀ ọba Olóyèdé. Olóyèdé láti ìgbà tó ti jọba, ká àfẹ́ sọ nípa bó ṣe dé ipò ọba, ṣùgbọ́n láti ìgbà tó ti jọba oṣù mẹ́ta nílé, oṣù mẹ́sàn-án l'Amẹ́ríkà ni. Ṣùgbọ́n láti bí ọdún mẹ́ta sẹ́yìn ló ti di pé àti ẹ̀wà rí mọ́, ó lọ pátápátá. Èèyàn sì ó sì kò pè wá, bọ̀tà àwọn èèyàn ń pè é, ó ń sọ fún wa wípé kò sí yọnu, kò sí yọnu. Gbogbo ìgbà tó ní pọ́blẹ́mù yẹn wọ́n ń pè, wọ́n ń bi léèrè, ó ní ò sí yọnu, ó ní ò sí kankan. Nígbò di January ní 2025 wọ́n wá gbé tẹlifíṣàn kan sí àárín ọjà nígbà ọdún, a máa ń ṣàdúrà ọdún, so wọ́n wá ń cover ẹ̀ through internet. Gbogbo ìgbà yẹn ló ní ọwọ́ rẹ̀ o, kò ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ o, kò sí nǹkan kan tó ṣe òun o. Ṣùgbọ́n àwọn èèyàn sọ pé tí ó bá sí nǹkan kan, odidi ọdún kan rèé tó ti wálé sẹ́yìn, wálé kárí o, ẹni tá a bá rí lámọ̀ pé kò sí nǹkan kan, ó sáyẹ̀nsì sí pé kò sí nǹkan kan. But nígbà tá a wá gbọ́ wípé ó ní kéèsì, wọ́n ń bi léèrè náà, ó ní iléeṣẹ́ òun ló ní kéèsì, gbòòyà wọ́n sọ sí ó plead guilty. Gbogbo ẹ̀ là ń rí ní social media pé ọ̀pọ̀lọpọ̀ pépà ló dẹ̀ ń gbé pé ó ti sọ pé òun jẹ̀bi o. Tẹ́lẹ́jọ́ bá dẹ̀ ti mẹjọ́ ẹ̀ lẹ́bi, kò sí nǹkan kan, kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. So ìgbà tó ti sọ pé òun jẹ̀bi yẹn, àwọn ọlọ́pàá wọ́n ti withdraw security tí ń sọ́lé ẹ̀ tó ń sọ òun gan, wọ́n ti withdraw ẹ̀. Ìgbà yẹn níjọba dá sálárì ẹ̀ dúró. Ó tún wá yá, wọ́n wá sọ sẹ́wọ̀n, gbogbo ẹ̀ ládẹ̀ rí. Ìjọba wa ń sọ pé dandan gbogbo yẹn àwọn ò gbàgbọ́. Gbàgbọ́ báwo? Gbogbo ẹ̀ la rí ní kíní, wọ́n ní dandan àfi ká mú CTC wá. Mẹ́wàá àwọn ìdílé méjèèjì tó ń jọba ń lù yìí, Fágbèmókùn àtàríbílé, àwa ti parapọ̀ tí ò ṣẹlẹ̀ rí. A ti parapọ̀, a ti di ọ̀kan náà láti ní common prayer wípé a fẹ́ kí ìjọba kan declare àpèrè yẹn vacant. Nígbà ọba ti wà lẹ́wọ̀n, kò dẹ̀ sí ní tá a lè ṣe, kò dẹ̀ lè ti Amẹ́ríkà máa rùlù wa lẹ́wọ̀n. Ok, àti ẹ̀ tí sọ pa ìjọba, ṣùgbọ́n kí nǹkan ó lè tò létòlétò, ẹ kọ́kọ́ sọ pé ẹ dá dúró. Kò yẹ kó jà wá láàmú la gọ́ọ̀mẹ̀ntì lẹ́ẹ̀kan náà kó tó di pé wọ́n ṣe. Ìjọba yìí nígbà tí débẹ̀ náà sọ pé àwọn ní zero tolerance fún corruption. Ẹ̀yin gangan ló yẹ kẹ́ ẹ ti fún query tẹ́ ẹ bá rí, ó yẹ kẹ́ ẹ ti dá dúró, kẹ́ ẹ ti interdict ẹ̀, ó yẹ kẹ́ ẹ ti suspend ẹ̀, gbogbo yìí ló yẹ kẹ́ ẹ ti ṣe. But nígbà tá a rí pé ẹ̀ ṣe làwa ń béèrè fún un. Bíbèrè tá a dẹ̀ ń béèrè fún un náà, ẹ̀ tún máa ní ká lọ mú gbá wá, ká lọ máwo wá. Àwa la mọ́rú wa láti àti ṣe. A mọ gbogbo àwọn tí à ń lọ rí lórí nínú ìjọba tẹ̀dẹ̀ tí ń tẹ̀ wọ́n. Ṣùgbọ́n àwọn kan wà ń lù yìí tí wọ́n ń sọ fún wa wípé tọ́ba kan ọba kú, ọba kan ò ń jẹ. Kò sí inú ìtàn pé ọba, a lè gbọ́ rí pọ́ba jalè o, bọ̀tá àti ìgbọ́ pé ọba kan lo ẹ̀wọ̀n, ọ̀dẹ̀dẹ̀ tó ń bọ́ sórí àpèrè. Ẹ̀wọ̀n tó lọ yìí, wọ́n ní ẹlẹ́wọ̀n criminal offence ni. Akẹ́ tún sọ pé kì í ṣe pé ó jalè Nàìjíríà. Èmi dẹ̀ ń ṣàlàyé fún ọ pé olè kò ní degree, is universal. Ẹni ó bá ti jalè ní gbogbo àgbésí ayé yìí, olè náà ni. Ṣùgbọ́n ìyà ẹ̀ ló máa yàtọ̀. Ní Nàìjíríà wọ́n á máa dínkù, wọ́n á ní ẹgbàá tó bá jí. Nígbà míì Nàìjíríà wọ́n á ní ẹ sọ sẹ́wọ̀n. Ṣùgbọ́n nílùú bòmíì wọ́n á ní ok, ẹ̀wọ̀n gbére tí ẹ ní láì jẹ́ pé ó dá nǹkan kan padà pé mo gba gbogbo ẹrù ẹ̀. Then níbo míì wọ́n bẹ́ wọn lórí ní outright, kí á lọ bẹ́ lórí láwọn ìlú bòmíì.
pé ó jalè kí wọ́n bẹ lórí. Kí wá ní ti wá Nàìjíríà tó jẹ́ pé mọ́mọ́lẹ̀ ó sọ pé òun jalè, a sì wá ń bẹ̀ wípé ó dá o, ipò tó fi ilẹ̀ yìí o, a lè dúró iye ọdún báyìí kó tó di pé àṣemọ́ pé kí wọ́n jọ pé kí wọ́n bá wa yọ ẹnu wọn bá ń kẹta béèrè nìyẹn, àdẹ̀ béèrè jù bẹ́ẹ̀ lọ. Ìjọba wa ń gé wa légèé, ọmọ wa deputy speaker ó ní òun gangan lòun wá ń di ẹ̀, àdẹ̀bẹ̀ títí wípé ìwọ deputy speaker gbẹ́sẹ̀ kú òǹbí kínní, ẹ má gbàgbé pé ọ̀rọ̀ ìbò ó tún ń bọ̀, bẹ́ẹ̀ ṣe wá rèé tẹ́ wá bẹ̀ wá àforí àfọrùn tá a dìbò fún yín, ìbò lẹ tó fẹ́ gbé yìí, báwa ṣe tẹ́yìn bá ṣe fún wa, àwa náà máa wá ṣe dá oore yìí padà fún yín, ẹ̀yin ẹ ṣe tiwa ná, á dẹ̀ ṣe tí. Ṣùgbọ́n láì ṣe tiwa tí wọ́n sọ wípé ó di ẹ̀yìn ìbò, ó di kò sí àmì ìpẹ́ gan-an ó padà bẹ́ẹ̀. Gbogbo àwa tẹ́ ẹ rí níbi tó jọ́ ìdílé ọmọọba, gbogbo ala níyàwó abímọ o, tí ọmọ wa náà ti dàgbà tí wọ́n tó bòdì o, kẹ́ yọ population àwọn yẹn kúrò náà tí ó dìbò fún wọn. So à ń fàṣìkò irọ́ ìjọba, a béèrè púpọ̀, ẹ bá wa yọ lóye kẹsàn pé àpò èrè apẹtùmọdù ó ṣòfò. Ìyà tó ti ń jẹ wá lórí àìlọ́ba yìí kì í ṣe kékeré. Nígbà gbogbo lọ́balọ́ba tí a bá pé jọ tí a ń ṣèpàdé apẹtùmọdù yìí síbẹ̀, olóyè ò dẹ̀ ní entitlement láti lọ bẹ̀, kò sí olóyè kan tó lágbára àti lọ síbẹ̀ wípé òun fẹ́ represent apẹtù no, wọn ò gbàrú ẹ̀ láàyè. Kẹ̀dẹ̀ wa má gbàgbé láti ọdún mọ́dún látàyè bàbá wa Ayọ̀ọ́lá láyé West láti wà represented ní House of Chief. Gbogbo ìgbà yẹn bóyá gbogbo àwọn ọba tó wà ńbẹ̀ wọn ò pé 20, apẹtùmọdù is 1. Nígbà tí wọ́n tún gé tí wọ́n pín Ọ̀yọ́ tí wọ́n pín Western Region, apẹtùmọdù tó wà ní Council of Obas. Ìgbà tá tó wá di Ọ̀ṣun péréte, apẹtùmọdù tó wà ńbẹ̀ o, láti bí ọdún mẹ́ta ń sìn láti ní representation. Àwọn ìlú tó wá yí wa ká wọ́n fọwọ́ rẹ̀ wá mú báyìí ni wọn kò kú lọ́ba. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan dẹ̀ ń ṣe, àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ tó jẹ́ pé ọba nìkan ló mọ àwọn alálẹ̀ tí ó pè tí kìíní yẹn dúró, àárí aṣẹ́gun àárí ọ, aṣèdì àárí ọ. Ẹ bá bẹ̀ jọba o, bó bá jẹ́ pé wọ́n fẹ́ fi ìyà jẹ wá ní kẹ́kúkú sọ pàgbà pé ẹ̀yin Ìpẹ̀tù, nítorí ìyà tá ń jẹ yìí ìyà loyalty ni o. Ní ayé Arẹ́gbẹ́ fìyà jẹ Ìpẹ̀tù torí pé ó ní ọba wa ń ṣe PDP, àwọn ìlú náà ń ṣe PDP. Tẹ́ bá dẹ̀ wo ìbò ní Ifẹ̀ àti Senate o àti House of Rep o, ìbò Ìpẹ̀tùmọdù ní decide winner, ẹni a bá dìbò fún ní ó wọlé. Ó lè jẹ́ bẹ́ẹ̀ ìbò Ìpẹ̀tù náà ó kà gbẹ̀yìn, but the moment ẹ bá ti kà ó ló máa declare winner. Kí a má wàá gbàgbé o, ọjọ́ níjẹ́ ìpàdé nípa ìpàdé ìjìnà, a tún ti rẹ́dì fúnra wa báyìí. Kí wọ́n ṣe ti wá à ń sọ ọmọlúàbí sọmọlúàbí, ẹ ṣe ti wá àwọn ọjà o, àlàáfíà la gbé dání. Bẹ́ẹ̀ bá wá ní dandan wípé ẹ ṣe ti wá, ẹ wà bá wa. Ẹ jẹ́ kí mo wá sí ìrántí yín. Nígbà kan ní gbogbo Nàìjíríà, níbi tí Ìpẹ̀tùmọdù tó dáa dé, ẹni tá a bá ti sọ pé àṣetì ẹ̀ láṣetì ẹ̀. Bọ̀dá wa kan wà tí wọ́n pè ní Adégòkè, Àrẹ̀mú Adégòkè, ó nìkan ló wọlé fún dáàmú ẹgbẹ́ Túnjí Braithwaite ní Nàìjíríà. Protest vote ládẹ̀ fi ṣe pé ó yá ní tó bá ti ṣe láṣẹ, bí dáàmú ṣe wọlé ńlẹ̀ nígbà yẹn nìyẹn o. Ó nìkan ló wọlé ní gbogbo Nàìjíríà, local government Ifẹ̀ North ní dáàmú ti ní kíní o. Ìyẹn dúró bẹ́ẹ̀. Arẹ́gbẹ́ ló sọ fún wa wípé òun ní ṣe kankan sí Ìpẹ̀tù. Ìgbà ìlàbá ni a gbé ẹnìkan sílẹ̀ fún SDP àbí nǹkan kan ṣá. Gbogbo ìlú ti decide pé ẹni àgbélẹ̀ ni ó dẹ ẹnìkan dìbò fún. Ìbò kújọ́ 4 l'Arẹ́gbẹ́ wá ń dọ̀bálẹ̀ fún Ìpẹ̀tùmọdù, mo wà ń bẹ̀ pé ká dákun pé gbogbo kíní òun máa ṣe. Ó dẹ̀ promise wa ní nǹkan méjì.
ó promise wa ní commissioner, ó dẹ̀ promise wa ní chairman local government. Méjèèjì ló ṣe nítorí pé nígbà tí ìbò yẹn tó dé ayé padà Apẹ̀tù ló ní gbogbo wa pátápátá ẹ̀já lọ change ìdíṣẹ́ wa ní ó kọ̀la la fi dìbò fún ọmọ Sòrólù ní ṣe ń dìbò fún APC ńgbà yẹn. Otherwise kò sí gbogbo kinní yìí àwa la nìbò wa àbá wa lọ position kò ní kàn wá mọ́ o ṣùgbọ́n kí wọ́n rò ó tí wọ́n ní ìdìbò bá a ṣe ń wò yìí tí a bá yọ ìbò èèyàn 4 kúrò nínú tí wọ́n ṣe ó máa dín ìbò wọn kù ìjọba tó wà lóde ńsìn tí wọ́n yọ tiẹ̀ 4 lásán kúrò ó lè jẹ́ pé náà ìwìn ni o ṣùgbọ́n kí wọ́n rò lẹ́ẹ̀kan sí àwa ń sọ adẹ̀ǹsọ bí ọmọlúàbí tiyín là á ṣe adẹ̀ǹṣe tiyín mọ́lẹ̀ la gbé dání lọ́wọ́ tá a wà yìí ẹ má jẹ́ kí mọ́lẹ̀ ó dókùnkùn. ẹ ṣé pọ̀ bàbá wa ìbéèrè tí mo fẹ́ béèrè tí màá fi káṣẹ rẹ̀ ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tí wọ́n bá fẹ́ yan ọba nílùú kan ìjà sábà máa ń wáyé láàrin àwọn ọmọ oyè kó máa jẹ́ pé yẹn ni gómìnà ń wò pé tó ń bá kéde pé orí àpèrè ṣòfò sí òní síjà láàrin àwọn ọmọ oyè méjì. láyé ẹgbẹ̀rún èèyàn wọ́n ń du oyè ẹnìkan péré ni ó jẹ́ ifun olóòdè gan tó kúrò bẹ́ẹ̀ àwọn 13 ló bá dù ìgbà tí ó dẹ̀ ti jẹ́ yẹn a pè gbogbo àwọn ọmọọba yòókù tó bá dù ẹ fàyè lẹ̀ fún o ẹ pọ́n lé o ẹ ṣe gbogbo ẹ̀ nígbà tèmi ṣe bá dé gbogbo wọn ló wá sábà fún gbogbo wọn ni wá kí kábíyèsí gbogbo wọn pátá ló wá kí wọn gbà á lọ́ba àparí ìjà yẹn pátápátá bí ṣe é ṣẹlẹ̀ nìyẹn kò sí bí ìkùnsínú ìṣe wà Ọọ̀ni Ifẹ̀ nígbà tí ó jẹ gbogbo ìyàn náà ló dù Apẹ̀tù tí wọn bá dẹ̀ ti dù báyẹn tí ẹnìkan bá dẹ̀ ti win gbogbo ọmọ kò win nítorí ìdílé ẹ̀ ó win ní lórúkọ Apẹ̀tù ní so gbogbo ọmọ bá láti ṣe kábíyèsí fún ni kò níjà àkọ́kọ́ rèé tí ìdílé Fágbèmókùn àti Aríbílé tó ń ṣe àṣepọ̀ torí báyìí náà ni a ti ń ṣe àṣepọ̀ báyìí ẹni tí Ọlọ́run bá fi ọwọ́ sí wípé kó jọba ló máa jẹ́ kì í èèyàn kan ló ń fi yẹn jọba tó bá jẹ́ pé èèyàn ló ń fi yẹn jọba ni irú ilé olóòdè èèyàn ò ní débẹ̀ nítorí pé majority wọn ò support ẹ̀ ṣùgbọ́n torí pé Ọlọ́run ti fi irun ọba sí lórí ló ṣe jẹ́ àwa ò ń jà o a kì í jà nípẹ̀tù òde náà nìyẹn okun ó fà bá a ṣe nìyẹn a lè jà kò dẹ̀ sóun ní kò dá wàhálà lẹ̀ láàrin wa gbogbo ibi tá a dẹ̀ ń lọ oríṣìí 4 ni wá o bá a ṣe ń lọ yẹn o ọmọ ọba láti ìdílé Fágbè ọmọ ọba láti ìdílé Aríbílé àwọn ọmọ ọba nìyẹn àwọn olóyè oríṣìí 2 ló wà a kan máa ń pè wọ́n ní olóyè ọmọ ọba then àwọn kan olóyè ìlú látòrí òòṣà dé ìsàlẹ̀ gbogbo àwọn olóyè ìlú nìyẹn ṣùgbọ́n olóyè ọmọ ọba gbogbo ohun tí àjọ ń ṣe yẹn àjọ ń ṣe ni o gbogbo àwọn olóyè ìlú àjọ ń ṣe ni kò sẹ́ni tí kinní yóò kan kò sẹ́ni tí yóò kan orí ń ta àwọn olóyè yẹn orí ń ta wọn owó ọwọ́ wọn ni wọ́n fi ń ṣètùtù owó ara wọn ni wọ́n fi tá a bá sọ pé lẹ́yìn báyìí ní Ìpẹ̀tùmodò ẹ lọ pẹran kan síbi báyìí olóyè ó dáwó mo rántí pé wọ́n ti nígbà tí wọ́n sọ pé Aláàfin yóò wá gba idà ní Ìpẹ̀tù àwọn olóyè ní ọmọ bí wọ́n ṣe àwọn ní ọmọ bí wọ́n ṣe rówó so kò sí ìkùnsínú kankan láàrin gbogbo wa àtọmọọba kìíní o àtọmọọba kejì o even olóyè kò sí kùnsínú bẹ́ẹ̀ àtolóyè ìlú àtolóyè ọmọọba so a lè jà àti ẹwà àti ìdílẹ́bù yẹn àti ìdílẹ́bù pààyàn ọba gbogbo eléyìí tó pa wá pọ̀ pé ẹ jẹ́ ká fa òsùn tolóòdé kò lọ́lọ́ ẹ bá wa sọ pé iye ọdún báyìí o lẹ́ẹ̀dìyàn ọba fún wa òfin gbà alálẹ̀ gbà custom àṣà wa àṣà ìbílẹ̀ wa gbà nítorí pé àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ mọ̀ ṣe ó dẹ̀ fààyè lẹ̀ fún àsìkò tí ò bá sọ́ba kò ní hun wá tí ọba kan bá kú tí kan ò tí jẹ kò lè hun wá ṣùgbọ́n pé ọba wà kò ní í ṣe ẹ̀tọ́ ẹ̀
ó ń dá nǹkan lẹ̀ ń lò ó ń dá mẹ́wàá lẹ̀ ní ìyá ẹ̀ lájẹ́ eku òkè bí eku o ẹyẹ òkè bí ẹyẹ o torí pa àlọ́ba ni o bẹ́ẹ̀ bá láti Yàkóyó Mòro Ẹdún Àbọ̀n àní ọmọ tí ń fojú pẹ̀tù rí o àṣepa Akínlàlú dé Ọ̀yẹ̀rẹ̀ wọn mọ tí ń fojú wá rí torí pa àní ọba bá a bá dẹ̀ sọ̀rọ̀ wá nílùú tí ọlọ́ba ọba yín bẹ lẹ́wọ̀n so ojú títì yẹn kò tiẹ̀ wá jẹ́ kéèyàn lè rìn nílùú agbá wa tá a dàgbà tá a tiẹ̀ kó àwọn ọmọ wa tó wà ń lu òyìnbó ọmọ wa tó wà lẹ́kọ̀ọ́ tó wà ń bàdàn wọ́n fi wọ́n tayé ni ẹnìkan ń sọ níjọ́ kan bàdàn wípé ẹ lọ wá bọ́ba yóò ṣe wálé sáwa la rán lọ so ìyẹn jẹ́ bó ṣe jẹ́ o. ẹ ṣe pọ̀ bàbá ẹ dákẹ́ bá a dárúkọ yín fún gbọ́n tó yín lẹ́ẹ̀kan sí. èmi ni Claudius Adéwọlé Oyètúndé olórí ọmọ ọba Fágbèmókùn ní ìlú Ìpètùmọdù.